Thank you.
àwọn ọlọ́pàá bá sọ̀ láti wọ̀ mo bí ilẹ̀ wà wípé èyí kan ti wọ̀ ọ̀rọ̀ nígbà ẹ̀jẹ̀ bá wọ̀ nígbà. Ọ̀sàpára sọ̀gbọ́n ní kíọ̀ ọláyé lè dùn láìyá ẹ máa ṣorí ilé ẹgbẹ́ yìí ò ní túká ẹgbẹ́ yìí ò ní dàrú níbikíbi bàbá bẹ́ẹ̀ ní ẹnàdé lórúkọ gbogbo ọ̀rọ̀ àti wa ìdàbí ẹ̀ láti lọ ẹ̀dàbí ó ti lọ ẹgbẹ́ yìí àdìwúrà àdìwúrà lórúkọ gbogbo ọ̀rọ̀ ọ̀lẹ́. Àwọn ọkùnrin ẹni ọwọ́ ọ̀nígbà ẹ̀jẹ̀ kàwọ́ ọ̀nígbà. Kamala abi. Gel. Oya. Ha? Tamam.